àwọn ọmọ àlè tọmọ àlè tọ́ Mudiru lẹ́ sọ̀rọ̀ sí ẹ wọnú mọ́ríkàzì wá ẹ lùlù wọlé wọ́n ń kírun lọ́wọ́ jamia ni bí ó ti kúrò ní pé sanowi wọ́n wà ní kíláàsì wọ́n ń gba ẹ̀kọ́ lọ́wọ́ nínú jamia Mudiru ń sùn wọ́n ti jíṣẹ́ fún yín pé Mudiru ń sùn ẹ wá lùlù wọlé nǹkan mẹ́ta lẹ dàrú ẹ da irun tó ń kí ẹ dàrú lẹ́kṣọ̀ tó ń gbà ẹ dàrú ìsinmi bàbá tó ń sinmi ẹ dàrú àwa kọ́ṣọ́ yín ya wèrè ẹ̀yin kọ́ ni wèrè ẹni tó tọ́ yín tàbá wa rẹ́ nìkan nínú àfa tó mú nǹkan láyè yìí tọmọ ẹ jókòó ń bì kan tó ń fèsì fún Mudiru ọmọ àlè Markaz ni bàbá ẹ̀ èmi mo ń sọ ìyá bàtàn àṣà sàtò Markaz bàbá Mudiru sọ̀rọ̀ ó wá ní oní mímọ́ ó wá jọ bàbá ẹ̀ kéwú láyè yìí bí kò ń fèsì fún Mudiru bàbá ẹ̀ wá bá ìwọ kọ́ lọ́mọ àlè bàbá ẹ̀ lọ́mọ àlè tàbá ọmọ Markaz kan tó kéwú láyè yìí tó gba ṣahada Sheikh Markaz ṣahada Markaz tó fi ń jẹ́ èèyàn tí Mudiru wá sọ̀rọ̀ tó lóun tún Mudiru ṣe tí bọ̀dá rẹ̀ ò bá tún ṣe òun kọ́ lọ́mọ àlè bọ̀dá rẹ̀ lọ́mọ àlè mo tẹ̀ ti sọ fún wọn rí 2013 mo sọ fún kan ní kan náà àwọn afáyín tá àfáyín bá wọnú ọgbà wá àtàfà Markaz àtọmọ Markaz a máa ra bàbá a máa kí ẹ pàdé Mudiru ń ta ẹ ní kí